أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم يا مسهل الشديد ويا ملين الحديد ويا منجز الوعيد ويا من هو كل يوم في أمر جديد أخرجني من خلق الديك إلى أوسع الطريق بك أدفع ما لا أتيك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó di ilé kwani àti aban tahiyyatu hasan al-ihtiram. هو تحية محمدية تسلية السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo wa lálẹ́ yìí pé a káàbọ̀ sórí ètò marriage therapy. Ìmọ̀ ní sọ ní ìdálágbára, ìrírí ní sọ ọmọdé dàgbà o, ìyá ló sì tún ń gbọ́ ní lọ́gbọ́n. Kọ̀mọ́rọ́dún ni mo tún ti lò, ní ọjọ́ tànà ara ọ̀tún, abẹ̀rẹ̀ nígbà yẹn gẹ́ lámọ̀kan o. Ká tó dára gbà dígí ńlá. Ọ̀parun tí ń sábẹ̀lẹ̀ tipẹ́tipẹ́. Sábẹ̀lẹ̀ kó tó wá di gbórúwé. Ọlọ́run tí mo mọ̀ tó jẹ́ wípé yóò ṣiṣẹ́ ti ẹ̀ nílá láṣẹgbé o. Ìgbà tọ́lá ti dé là ló ti dé, ìgbà tọ́lọ́run bá lọ gbà ló máa kú. God made you are welcome to the program. Mo kí wa lórúkọ Ọlọ́run lórúkọ tànàbí Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo àwọn afáwà káàkiri àgbáńláyé èèyàn tí ń bẹ láyé ní ọlọ́mọ akẹ́kẹ̀ẹ́ta yé àwọn tí wọ́n sí láyé ọlọ́mọ akẹ́kẹ̀ẹ́ta lè kí á mọ̀. Irú ànábì mi kò lálá. Ibi ẹnìkan ti fìdí wọ́, tó ní tòun sọjẹ́ ni kò lè jókòó látúntì rẹ̀ ni tó fi Inú oṣù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láwa yìí. ìwọ́. Bó ní máṣíìnì ṣe ṣàgbó ní kẹ̀kẹ́ o, lónímọ́tò ṣàgbá ọlọ́kadà o, onímọ́tò kan ó jókòó jẹ́, ṣe bẹ́ẹ̀ nìkan ló kówó ra bàálù. Aeroplane olówó ńlá o. Ọlọ́run ló ní Mr. Mubarak, you are welcome to the program. Afawa Abibullah, you are welcome. Olórí Ọlá, you are welcome. Adébáyọ̀, mo rí i níbẹ̀. lọ́kọ̀ tó jayé ó ní ojúlé gbọ̀nsẹ̀ lómìíràn. Marriage therapy, mo kọ́ dímọ̀ rẹ̀ ní introduction. Jẹ́ òun lóko ẹ̀bí táwọn tún. A fẹ́ sọ̀rọ̀ nípa who is right person lálẹ́ yìí. Láyé ọba láyé lára, aṣọ tẹ́nìkan fogún ọdún sáré ẹlẹ́nìkan fi ń ṣe wọlé nínú ilé. Àjùlọ Ọlọ́run kò láàlá o, ọba tó lówó tí ò ní náwó, ọba tí ń gbọ́njẹ fún kò láàrò. Arínúròdò lùmọ̀ràn kan o, nígbà tí ilé mẹ́sàn-án bá ń dẹrù pẹ́ o, tí dúkìá olówó ńlá bá ń dohun orí àkìtàn o, lẹ́ràn ènìyàn jẹun jẹ́lẹ̀ o, Ọlọ́run ọba nìkan ni yóò máa bẹ̀rù lòun lọ́ba tó mọ̀ gbogbo. Àlọ́lọ́ ló mọ gbogbo tó sì lè ṣohun gbogbo. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló mọ gbogbo tó sì lè sọ gbogbo. Ẹ̀wọ̀n ọmọ aráyé táyé ti rògbìn. Ìyá mi ọmọ Balógun, Ajáwa Shakira, ó ṣe bẹ́ẹ̀ dẹ́ ní àwa rẹ̀. Ó ṣe bẹ́ẹ̀ dẹ́ ní dáyé ń bẹ́. Ìyá mi Àṣàbí Ṣadọ́là from mainland USA, you are welcome. Olórí àfà Jẹ́jẹ́ Àgbà, you are welcome. Mo rọ́pẹ́dà, wàláhì mo rọ́pẹ́dà. It's a special program for you. Thank you so much, my mother. Ọmọdé, you are welcome. Ọlọ́run mi ò tọrọ jẹ, ayé ò pa mí tì mo tún tẹ́gbẹ́, mo lára mo léèyàn mo tún lówó, bíbí náà bí mi mo tún ti bí tèmi, àgbà tó nírawọ́ rasẹ̀ àríbí, kò ní pẹ́ kò
Thank you for like the program. Don't forget to share the program. Wallahi mo rapeda. Olayanju, you are welcome. Hey, Allahu mo ṣe ń dúpẹ́. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ gidi gan. Àbíbù mo ṣe ń dúpẹ́. Ọmọdé, you are welcome. No problem. Don't forget to pray for me. Mo kí gbogbo yín sórí ètò lẹ́nìí. Alhamdulilayi mo rọgbẹ́dá. Wàláhì mo rọgbẹ́dá. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ gan ni. Àbíbù mo ṣe ń dúpẹ́. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ gidi gan o. Allahu mo ṣe ń dúpẹ́. Fabric. Midis Fabric, you are welcome. Ẹ káàbọ̀ sórí ètò. Ta ni Mr. Right? Ta ni Mrs. Right? Allahu Akbar. Ṣé kò tó lọ́pẹ́ ni? Allah, ṣé kò tó lọ́pẹ́ ni? Ṣé kò tó lọ́pẹ́ ni? Ṣé kò tó lọ́pẹ́ ni? Èyí tọ́lá ṣe fáwọn nírọ̀rùn, ìrìnà ní fáwọn kan. Bẹ́ẹ̀ bá fẹ́ raṣọ tó dáa, ọ̀dọ̀ wọn lẹ́ ti rí. Mò ń bá ń polówó ọjà káwọn yóò lè wá ní o. Ìgbà ṣé kò tó lọ́pẹ́ ni? Èyí tọ́lá ṣe fáwọn nírọ̀rùn, ìrìnà ní fáwọn kan. Ibi ayé yìí lọ. Kó má sẹ́ni tó yẹ ibi ayé yìí lọ wáyìí. Kó má sẹ́ni tó mọ̀. Wọ́n ti wájú mi là ń wí. Ìlànà ìwò má kẹ́yìn ní kẹ́hún pa. Ẹ sọ fún lówó tó láyé lára kí wọ́n kú ìyọ̀ àwọn yẹn lò. Ṣé kò tó lágbẹ́ ni? Ṣé kò tó lágbẹ́ ni? Mo mọ̀ fórin ilẹ̀ ni mo gbádùn rìn. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ pè wọlé kò tí tágo kò. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ pọ̀, á padà pera wa wọlé. Ṣé bí ojú ọkọ lóbìnrin ń pa kan? Question and answer máa wọlé, ẹ máa béèrè àdè máa dáhùn. Matchmaking náà tún máa wáyé lálẹ́ inshallah. Ẹ̀dá kan Fẹ́ni tí máa ń wáyé alálùbáríkà àtẹni tí ń wọkọ̀ alálùbáríkà. Níbẹ̀ náà látún sí wa máa pè wọlé. Ìbà. ti jí mèrè. Ó kọ́lé ẹgbẹ̀rún sí ìlú Ẹdẹ tí sáwọn fa. Eléyìí tí ò bá yé nínú ọ̀rọ̀ ẹ béèrè. Sí ìlú Àbú. Iye wákàtí tó bá gbà wá lálẹ́ yìí ni. Bàbá wa Sheikh Muhammadu Saheed ẹ fún you are welcome to the program. Tóra wọn lọ ni. Ṣé kò tó lọ́gbẹ́ ni? Ṣé kò tó lọ́? Bàbá dáadáa ó ní jẹ́jẹ́ lọ ra mọ́tò. Àwọn tí ó gbé fún wa náà ti ń gbọ́ báyìí. Ẹ gbé mọ́tò fún wa. Ẹsẹ̀ làbá fi ń rìn. Ká darapọ̀ mọ́ òdòdó ṣe yí. Àbáwá Saheed mo dúpẹ́ gan mo mọ̀ lóore o. Àfáà tó nífẹ̀ẹ́ àfẹ́ ẹgbẹ́ Jazakumullahu khairan. Mú owó lọ. Kí ni làálàá Abíọ́dún Ọmọlèrè you are welcome. ṣe lọ? Ó màmá ṣe fóònù kó pàtàkì tó di gbàgbà kan. Yóò gbọ̀run lọ. Kò lè mú kankan lọ. Kò mú pòkó má ṣe kúrò lórí ilẹ̀. Ẹ̀rí gbọ́dọ̀ ń tóbi ló bá tán Mr. Right you are talking. Either you or I. Ó kù díẹ̀. Mú pòkó má ṣe Lóhun lórí ilẹ̀. Ẹ̀rí gbọ́dọ̀ ń tóbi ló bá tán. Òun gbogbo má jẹ́ kúrò lórí ilẹ̀. Ẹ̀rí gbọ́dọ̀ ń tóbi ló bá tán. Adúpẹ́ fún Ọlọ́run ọba Allahu Rabbi, ọba àná, ọba ìní, ọba ọ̀la. Bẹ́bẹ́ tí ń bẹ ṣáájú kí bẹ́bẹ́ ó tó máa bẹ. Ìgbà tí bẹ́bẹ́ wa ń bẹ Ọlọ́run tún bẹ ni o. Bí ò bá sí bẹ́bẹ́ wa mọ́ Ọlọ́run tún máa bẹ ni. Olóníká wà ó dà wá sílé ayé. Ọba àrà á máa kí àkìnkì tán lórúkọ rẹ̀. Ṣé rí ìmọ̀ mi tíá? Ó jẹ́ ìnira fẹ́lòmíì. Ẹlòmíì ò rí bí mi dáadáa. Ṣé rí ìmọ̀ mi wa ó tó jẹ́ ìnira fẹ́lòmíì. Ẹlòmíì ò rí bí mi. Àwa ń mí àtún mí. Ẹni tí ń bẹ lọ́sípítù ń mí. Wọ́n tẹ̀ sí ẹ wò wọ́n dẹ̀ rí pé ń mí ṣùgbọ́n kò lè mí. Tó bá fẹ́ yàgbẹ́ wọ́n ó gbé ni. Tó bá fẹ́ tọ̀ wọ́n ó gbé ni. Bó bá fẹ́ nàró wọ́n ó gbé ni. Ọba tó wá ní kémi ó máa mí kéyìn tó máa mì tó ní kẹ́yìn ó máa mí tó ní kẹ́yìn ó máa mí. Ẹ yá sọ pé alhamdulilayi rabbil alamin. Ọlọ́run tóbi o. Àwa tọrọ àlékún kẹ́ àlékún gẹ̀. Fàlàyé lọ́run ẹni tó lọ́wọ́ máa yíra tó fi dáyé náà lànà ìgbà Muhammad sallallahu alaihi wa sallam. Ànábì náà Ọlọ́run bá ṣàlékún rẹ̀. Ta ni ó tè é dèrò ńlá ńlá? Èmi ò tè é dèrò ńlá ńlá. Ta ni ó tè é dèrò ńlá?
èmi ò tètè rọ́ńsẹ́ ńlá tani ó tètè rọ́ máa mi náà ó sọ ànábìlà wáyé ó sọ ànábìlà Muhammad sàlàsàlà èmi ò tètè rọ́ńsẹ́ ńlá àáfàá tí wọ́n kọ́ wa ní kéwú àwọn náà lọ́rọ́ kàn ọ̀gá tó kọ́ wa níwèé èyí tó kọ́ wa níṣẹ́ kárin gbogbo àwọn ẹni ọlọ́run ẹni àwòkèsẹ́ tiẹ̀ ẹni agbọ́rọ̀ rẹ̀ ẹni tá a gbọ́ nǹkan kan nípa rẹ̀ àbí mọ̀ràn nípa rẹ̀ tá a sì kọ́gbọ́n láti bẹ̀ ètí ń bẹ láyé inú ọlọ́mọba kẹ́kẹ̀dá yìí àwọn tí wọ́n síláyé mọ́ ọlọ́mọba kẹ́ wọn ní ìkẹtàlùkìyàmọ̀ àwọn kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa tẹ́ ní àfà ẹ̀yin la yàn láàyò láti máa gbọ́rọ̀ rẹ̀ wàhálẹ́gùn salam tí ó sẹ́nu Ramadan mo appreciate yín o wá símọ́lẹ̀ ń gbọ́ fa wá símọ́lẹ̀ ń gbọ́ lágbára ọlọ́run gbogbo tẹ́yìn náà máa ń béèrè níwájú ọlọ́run máa fi lè lọ ẹ̀ ní sunkún ẹ̀ẹ́dẹ̀ ní ṣubú ẹ̀mí ẹ̀ ní ṣubú ara gbogbo ẹ̀yin fáǹsì gbogbo gbàlẹ́ mi máa ń ṣàdúrà fún yín ìmọ̀ ń ṣàdúrà fún yín púpọ̀ ọlọ́run bá aláṣọ náà wọ́tàlá yóò gbàdúrà yín. Don't forget to share this program. This is first episode of marriage therapy. Marriage therapy. This is the first episode. Kí ni episode kó sínú òun àkọ́kọ́ mọ̀ kọ́ dímọ̀ kájọ ṣeré kájọ yọ̀ ká dunra wa nú ká fipá àwọn èèyàn wọlé òun láti ṣe kọjá yẹn. Ẹlẹ́ẹ̀kejì ká go straight to the point. Point kọ̀ọ̀kan là á máa treat lójó ní gbogbo ìgbà lọ́sọ̀ọ̀sẹ̀ tá a fẹ́ ṣe programming. À ń lónìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ni pé à ń sọ̀rọ̀ nípa pé àfikẹ́yìn ò fẹ́ èèyàn tèèyàn o kọ́ lọ́kọ títí ẹ o kọ́ níyàwó títí ẹ o ó ní Mr. Right and Mrs. Right. Okay, who is Mr. Right? Ó la fẹ́ treat lálẹ́. Bó lọ ṣe fẹ́ dàmọ̀ ó la fẹ́ treat lálẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ question and answer máa wáyé a máa sí ojú òpó lẹ̀ táwọn èèyàn máa pè wọlé live and direct wọ́n á béèrè question burú láàrin ìṣẹ́jú méjì àtúnfẹ́ lómi láàyè tí ó wọlé lẹ́yìn ìgbà náà matchmaking máa wáyé ọ̀pọ̀lọpọ̀ ní ẹ ti ń sọ pé ká bẹ̀rẹ̀ kíní ìtìpẹ́ fún ẹnikẹ́ni tó bá nídìí ọkọ alálùbáríkà ẹni tó bá nídìí ìyàwó alálùbáríkà ìyàyìn náà láti jọ máa yanjú rẹ̀ ó kàn jẹ́ pé olúkálùkù máa bá mi sọ̀rọ̀ private pé èmi fẹ́ ẹni tó bá nídìí ọkọ yóò sọ ẹni bá nídìí ìyàwó á wò ó pé kí ló kọ títí ẹ lára ṣẹ́ tá à ń ṣe nìyẹn kí ló kọ kí ni ìlànà tó yẹ kẹrin bóyá ẹ gba òkè ẹ fíìlì fọ́ọ̀mù báyìí ká mọ ibi ẹ ti wá ká mọ àwọn ìran yín kò kẹ́yìn gbogbo báyà gbé ìwọ àtiwọ ẹ mọ fẹ́ra yín rọ à ń mọ délédélé à ń mọ tí máa ń ṣèran wọn irú ṣé wọ́n ń joyè ìran wọn ni nítorí bàbá wa máa ń ṣe láyé ìjọ àwọn máa ṣe nígbà tá a bá wá ṣe gbogbo ẹ̀ tán tá a wo tóbìnrin náà àwọn ará ìgbógbó tọ̀ àwọn pictures ní èwo lọ fẹ́ nínú wọn tó ẹ gbóbìnrin náà ni a kọ àwọn pictures kalẹ̀ sẹ́mi pé ọ̀tọ̀ ní kí n kó da kó mọ wúyàn ó lè dà kó mọ wúyàn so lẹ́yìn ìgbà náà gbogbo àwọn program gbogbo àwọn tá a máa ṣe lẹ́yìn ìgbà náà a tún a máa ṣe prayer a ṣe istikhara lé lórí ǹjẹ́ bá a ṣe lọ́wọ́ sí sọ́lọ̀ náà lọ́wọ́ sí tọ́lọ́mùbá wa lọ́wọ́ sí tá a sì rí bẹ́ẹ̀ níwọ̀n bá agbára tí ọlọ́mùbá ní kágbára wó ká a ṣe inshallah bí kúrò tó la mọ́dẹ̀mọ́ pé lè ta bẹ̀rẹ̀ lónìí lágbára ọlọ́run orí làárín bẹ́ẹ̀ yóò wọlé àwọn ènìyàn lọ àfáàjẹjẹ àgbà ló kọ mi o salamu aleykum naam ṣé gbogbo wa láti wà lórí ètò tọ́ba ọmọ ẹlẹ́rìí tó sọ pé naam sálámà sí wọn pé salamu aleykum tó ẹ pé gbogbo tí mò ń sọ látàárọ̀ lẹ̀ ń gbọ́ o ẹ sálámà a ti wà ní 30 minutes báyìí tọ́ba ń gbọ́ mi sọ pé salamu aleykum kẹ́ẹ̀dẹ̀ sọ ìlú tí ẹ wá wà bóyá wà ní Èkó ni bóyá wà lọ́ṣun ni bóyá wà ní Ṣàgámù ni bóyá wà ní London ni ẹ wà lamẹ́ríkà ni ẹ wà ní USA pé Adémọ́lá Motiu USA Karim Abimbola United States of Ìkírun ní Ọ̀ṣun State so olúkàlùkù yóò sọ ibi tí ó bá ti ń pè because mi rí message àìrí message yẹ kí nǹkan máa ń sọ̀rọ̀ dànù. Let me say the message, please. I'm expecting your message. Are we together? Yes, sir. Are we together? Who is right person? Sherry. Tabanika wo celebrity mẹ́rin ni
lẹ́yìn ìsì ìkọ̀ọ̀kan ló wá ní ìtumọ̀ wọ́n máa fi ń béèrè nǹkan lọ́wọ́ abẹ̀mí tó tún ní làákàyè lọ́dọ̀ àwọn Lárúbáwá man tá bá fi lè lo mọ́ fún nǹkan yẹn ń ṣe nǹkan abẹ̀mí mọ́nù ṣùgbọ́n man nǹkan tó jẹ́ àlìjànnú à ń lò fún fẹ́yàn adé ń lò fún àwọn màláíkà man tá a gan ni a lè pè ní right ẹ mọ̀ yìí pé tábánikà sọ̀rọ̀ nípa right gbogbo wa la mọ̀ pé n tó jẹ́ ọ̀tún lédè Yorùbá ní jẹ́ right aliyemin n tó jẹ́ ọ̀tún ló ń jẹ́ right ọ̀tún yìí Ọlọ́run gẹ́gẹ́ sọnù Quran wípé ẹni a bá fún ní tírà rẹ̀ biliyemin pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ elénìkan làdúrà rẹ̀ gbà o elénìkan ni ó wà ní Jánnà o ẹni tó bá gba wọn ni yóò padà sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ àwa ni ẹ máa bá ń ka tírà mi àbí kí ló wà ń bẹ̀ inú wọn máa dùn àmẹ́ni a bá fún tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ òsì ìrònú ìdààmú ni ó bá ń tọ̀hún torí pé kò ní lè gbé hàn ìyá mo páàsì ẹran ló jẹ káàdì mi lórí tí ó máa kọ tọ̀ á jẹ́ pé gbogbo tó bá ti wà ní ẹgbẹ́ ọ̀tún láyé nǹkan dáadáa ni kódà aliyemin biliyemin àwọ̀ ọ̀tún lọ́wọ́ ọ̀tún máa jẹ́ a sì máa bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú apá ọ̀tún kódà ìbá jẹ́ wípé ẹni tó kéré pátápátá níbẹ̀ lọ́wọ́ ọ̀tún tẹ́ni tó dé dàgbà ń bẹ lọ́wọ́ àlàáfíà èyí tó wà lọ́wọ́ ọ̀tún náà là á máa fún. lápèjúwe ọ̀tún tá à ń sọ yìí ó ní nǹkan kan tó jẹ́ pé èmi àti àgbùrọ̀ fi ṣeré abẹ́ ọ̀tún yìí dáadáa pọ̀ ń bẹ oore pọ̀ ń bẹ àgbéga pọ̀ ń bẹ ìbùkún pọ̀ ń bẹ apá ọ̀tún ni ẹni wà lára apá ọ̀tún òun náà ni ọkọ̀ alálùbáríkà wà lára apá ọ̀tún àbí nǹkan ọ̀tún òun náà ni ìyàwó alálùbáríkà wà ẹ rí i pé ní pé a fẹ́ jẹun a fẹ́ mu ọwọ́ ọ̀tún ló kọ́mọ̀ wípé a máa sábà fi jẹun a fẹ́ lo ẹ̀gbin ọwọ́ àlàáfíà ló kọ́mọ̀ pé a máa sábà lò pẹ̀lú ẹ̀gbin bóyá èèyàn fẹ́ tábà àbí èèyàn bá fẹ́ ṣe anything tí èèyàn bá fẹ́ ṣe. so kódà àwọn bàbá wa ọmọ tán bá bí tó yẹ pé ọwọ́ àlàáfíà ní bá ń lò wọ́n ó gbìyànjú láti change ẹ̀ sí ọwọ́ ọ̀tún torí pé ọ̀tún ń tó dáa ni tọ̀ èèyàn táwa fi kún pé who is the right person èèyàn táwa fi kún ni pé ẹni ọ̀fẹ́ fẹ́ ọkọ tó ọ̀fẹ́ ní sẹ́ni rí ni àbí ìsẹ́ni rí sọ́lọ́n sọ fún wa pé inna hadaynahu sabila imman shakiran wa imman kafura adá ọmọ ènìyàn nínú kó jẹ́ eléri ibú tàbí kó jẹ́ ẹni rí á ti pè búbú rẹpẹ́ ní rí lọ́jẹ̀ bó bá wù ọ́ lè kọ ara rẹ̀ sí ẹni ibú ó dáa bóòlù á sì wá fẹ́ ẹni rí tàbí àwọn àti ẹ̀ ti fẹ́ tí ó jẹ́ pé left ló wà bóyá ìyàwó tá a fẹ́ gbogbo ìrìn àjò rẹ̀ ń ta ko ìrìn àjò títí wa kò papọ̀ bóyá ọkọ tá a ní bàbá gbọ̀ tó sì ní ó gbà kò papọ̀ bóòlù ọ̀sẹ̀ fẹ́ gbé padà sórí ọwọ́ rẹ̀ ó ní marriage therapy dúró fún o ó ní that is the reason of this program okay ká sọ pé afẹ́fẹ́ ọkọ afẹ́fẹ́ yàwó ìlànà mẹ́ta là á lò ó ìlànà àkọ́kọ́ ó ní ìlànà tán bàbá wa máa ń lò ìlànà kejì ní ìlànà tọ́lọ́hun tànàbà Muhammad sallallahu alaihi wasallam máa ń lò tó ní ká lò ìlànà kẹta ó ní tèèbó tó bá fẹ́ fẹ́ right person tó bá fẹ́ ṣìfẹ́ tó bá yẹ pé ẹni tó fẹ́ fẹ́ yẹn ó bá jẹ́ ọkùnrin gidi ìyàwó tó fẹ́ ní ó bá jẹ́ ìyàwó gidi mẹ́tẹ̀ẹ̀ta ló lò àkọ́kọ́ kí lẹ́yìn bàbá wa sọ báwo la ṣe ń fẹ́ ìyàwó láyé ìjọ àkọ́kọ́ lọ wò náà tábánikà wò á rí i pé wọ́n ò lọ wo ìdílé obìnrin tẹ́ fẹ́ fẹ́ wọ́n wò ìdílé ọkọ tẹ́ fẹ́ ní ìdílé tẹ́ lọ wò yìí kí ni wọ́n wò ń bẹ̀ ìwà wo ń bàbá rẹ̀ wù ta ni bàbá ẹ̀ ìwà wo ni ìyá rẹ̀ wù ta ni ìyá rẹ̀ wọn ò ní bèrè direct lọ́wọ́ ẹni tí kò dá wọn mọ̀ ibẹ̀ wọn ti kọ́kọ́ lọ wádìí
agbọ́nù ìwà búbẹ̀lẹ̀ rẹ ìwò sí ní ẹni bú ni wọ́n máa kọ́fà gbogbo tí wọ́n sọ yẹn kalẹ̀ ìwà máa kọ́fà gbogbo tí wọ́n sọ kalẹ̀ wọ́n gbé ókè ẹni yìí kò ṣe fẹ́ torí ọmọ burúkú ṣe é fẹ́ àná búkú ni ò ṣe é ní àtọmọ búkú àtàná búkú ṣe é tó dá o tóró ọmọ burúkú ni ó padà dáná òun náà sàbímọ náà máa lọ́kọ náà máa níyàwó yóò padà dáná sẹ́gbẹ́ yóò tó kó bá generation tí ó tó ń bọ̀ ni. náà àwọn bàbá yóò wà lọ wò ó ṣé máa ń joyè nínú ìran wọn irú òye wo ni wọ́n ń jẹ ṣé wọ́n ń joyè ṣé ala ẹni tó gbáfẹ́ ni wọ́n ṣé wọn ò gbáfẹ́ kí ni wọ́n fi ń ṣe business tó jẹ́ ọrọ̀ ajé òdà yàtọ̀ séyùn àìsàn wo ni máa ń ṣẹ́nu ìdílé wọn ṣé wọ́n ti ya wèrè rí nínú ìdílé wọn subhanallah wọ́n tún máa ń béèrè yìí pé òdà àbẹ́rẹ́ ti kó wa parí nínú ìdílé wọn torí ẹ̀ ń gbà pé àwọn àìsàn mi wà tó pé wọ́n máa ń inherit o tí wọ́n ní orí tí ń fọ́ yìí orí túlù ní bó ṣe fọ́ bàbá rẹ̀ kùnú ìdílé mi wà tó jẹ́ pé àwọn ò ní lò kọjá 40-50 years tí wọ́n fi kú gbogbo ìlànà bàbá ó lọ wò tẹ́ bá wá wò tán wọ́n á gbé òdà ìdílé ọ̀tìlẹ̀ lọ́kọ mbẹ̀ ìdílé ọ̀tìlẹ̀ níyàwó mbẹ̀ lẹ́yìn ìgbà náà tó bá ti wo gbélé ètò ẹ̀kọ́ wò irú náà wo ni ẹlòmí ọmọ fẹ́yàn yóò wá ní wàhálà yìí mọ nǹkan parọ́ fún mi ní o ìjẹun kó ti níyàwó ìwé iṣẹ́ wà lọlé kọ́ lọ bèrè sí ìrìnàjò ẹ̀ ìrìn ajé ayé ẹ̀ kọ́ tó tẹ̀sẹ̀ bọ́. ètò tẹ̀lé ni pé kí ni àníwò àwọn ọmọ sàràsàrà kí ló sọ ń pa obìnrin tó bá fẹ́ right person tọ́ ó ní àníká òsùnnẹ́tì wà máa rọ́gẹ́ bá òsùnnẹ́tì wà lẹ́sà mẹ́ni this marriage is my sunnah. Whoever neglect it is not part of me. Marriage tẹ́ ń wo súnà èmi ànábì Muhammad ni o. Gbogbo ẹni tẹ́ni tó bá kọ̀ bá pọ̀ òsè kó ń sara tèmi o. Tó bá fẹ́ wà lára ẹni tí ànábì Muhammad sàlẹ̀ máa tajíbò níjọ́ ń gbé dalẹ̀ kìyàmà àfi kọ́ sí wedding kọ́ fẹ́ ọkọ kọ́ fẹ́yàwó tó bá fẹ́ ṣe ó wá ní tó kálí mọ́rí alẹ́ àrùbá ọ̀ fẹ́ ọkọ tó fẹ́ torí nǹkan mẹ́rin. Àkọ́kọ́ ìyàwó tó fẹ́ lè máa lè yá torí kújó lówó olówó tí wọ́n sọ pé bóyá kéèyàn wá láti ìdílé olówó bọ̀ kọ́mọ yìí ó jẹ́ ajé ẹni tá ajé ń bẹ lára rẹ̀ ó kọ́ṣẹ́ àbókàwé àbókéwú gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ wà lára rẹ̀ mo sọ́nu TikTok níjó ní yìí pé wọ́n ní ọ̀kéwú wọ́n ní ọ̀kàwé wọ́n ní ọ̀kọ́ṣẹ́ ọ̀sùn wà lára àwọn tí ń bá ń wọ́kọ̀ gidi ṣùgbẹ̀ǹgbẹ̀ bàtà yahoo ta ni ó fẹ́ lé ability sílé tí ó mọ̀ sunkún owó tí ó mọ̀ sunkún pátá tí ó mọ̀ sunkún gbogbo ẹ̀ káàkiri abẹ́ mọ̀ pé obìnrin gan ní fọkùnrin sílé láyé ìsẹ́ni bóbi bá tún ṣe wá lówó sí ló ń ṣe fọkùnrin gidi sí tó ló fi jẹ́ pé ẹ fẹ́ obìnrin tó bá ní ajé lè mọ̀ lé ẹ fẹ́ ọkùnrin tó bá lówó tó bá lajẹ la ìyà òfin ní jọ òfin ní mọ̀ sunkún ibi torí tó ń jẹ́ bá ti kú òun ọ̀sẹ̀ iṣẹ́ bùsẹ̀nù tó bá ń wá right person wọ́n jà máa lé àtàbí nítorí pé ọmọ náà rẹwà òfin ní mọ̀ yàn lé òfin ní mọ̀ ṣe sìnà nítorí lè mú ọ súnmọ́ sìnà ó ní pé kóbìnrin tó fẹ́ mọ́ rẹwà kọ́ wá rí ètò rẹwà míì níta kọ́kùnrin tó fẹ́ kó mọ́ wù ọmọ kó mọ́ rẹwà kọ́ wá rí míì ètò rẹwà níta kókó fẹ́ ètò rẹwà. wọ́n ní zàbíyà tàbí ẹbí gidi èyí tó bá jẹ́lẹ̀ tó bá wá láti ìdílé rẹ̀ ẹbí gidi nù ẹbí gidi yìí tó bá fẹ́ bẹ́ẹ̀ kò ní dààmú kò ní dààbò wọn ní fẹ́ kókó ẹbí wọn bàjẹ́ ìgbéyàwó èèyàn ní túká ẹlẹ́ẹ̀kẹrin ó wà ní wà dèníyà tàbí ẹ̀sìn fẹ́ ọmọ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ ọmọ tó bá rí pé ó lẹ́sìn fẹ́ ọmọ tó bá rí pé ó dá ó ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀sìn fẹ́ torí ó sọ pé fàtúfàrí bisá ti dín tàbá ti yà dàkà ilé ọba fẹ́ ọkọ́wọ́ rí mọ́ bá bólẹ̀ lọ́jọ́ ọ̀la subhanallah asọ́mọ ẹ̀sìn ló yẹ ká fẹ́ so ẹ̀rí bá níbi ọmọ ṣe tónú ó jẹ́ méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní tèèbó èwo ní tèèbó ní genotype lọ́wọ́ genotype tó fit genotype ẹ̀ lọ́wọ́ aa ní ọ́ as ní ọ́ ss ní ọ́ lọ béèrè wípé bó ni wọ́n ti ń ṣe lọ́dọ̀ àwọn doctor nípa genotype wọ́n ṣàlàyé fún ọ pé báyìí ni o irú ẹni báyìí lọ lè fẹ́ o irú ẹni báyìí lọ fẹ́ o kọ́kẹ́ rẹ̀ pé lágbèjà oríyá that is the right person ìwà rẹ̀ dà ìwà rẹ̀ gbẹ́dọ̀ tí débi kíní o gbogbo àwọn tó ọkọ̀ wò nù
lẹ́yìn ìgbà tó bá wò tán tó rí pé genotype yín papọ̀ ìwọ gan genotype tiẹ̀ ṣe tọ́nà bíi 3 sí 4 torí pé mọ̀ ń fèkì ń gbà mí ẹ̀ ṣe kan wọ́n ní èyí ni ọ́ tó débò wọ́n tó ní AS ni ọ́ ọ́ ṣe mi wọ́n ní AS ni ọ́ débò wọ́n ní èyí tó bá tó wá sí bíi 3 4 tó bá ti rí èyí tó bá papọ̀ tó bá pọ̀ ẹni ọba wọn. àwọn bàbá wa SS àtẹ́sẹ̀ tán fẹ́ra wọn láyé ìjọ́hun ìní ẹ fi ń bí àbíkú lọ́mọ so àbíkú wọn wẹ ọ yẹ ẹ máa sún kọ ẹ̀jẹ̀ yín ni ò papọ̀ wá ẹni tí ẹ̀jẹ̀ rẹ bá papọ̀ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni ó gbégbà kó fi lè rí right person lẹ́yìn ìgbà náà àwọn ìwà kan wá wùwà tọ́ọ̀mọ̀ wò mọ́ ọkùnrin láti fẹ́ yàtọ̀ sí gbogbo ìtàn torí ẹlòmíì lè jẹ́ lẹ́sìn tí wàá rí òní dá o ẹlòmíì lè wá láti ìdílé gidi tí wàá ti ò lè sọ bẹ́ẹ̀ ẹlòmíì dẹ̀ ní genotype lè papọ̀ sí nǹkan ńlá àwọn nǹkan wo ló tún wá kù tá a tún máa wò mára inshallah bikuratulai tó bá di next week a máa ka gbogbo àwọn ìwà dáadáa tọkùnrin lè wù tí yóò mú ìyàwó fọ̀ fún àti ìwà dáadáa tó bẹ́ẹ̀ lè wù tí yóò mú ọkùnrin fọ̀ fún obìnrin inshallah a máa ka ní next week inshallah. This is the first episode of marriage therapy. This is the first episode inshallah ẹ gbàgbé láti máa bá share rẹ̀ láti máa bá wò láti máa bá ṣe mo dẹ̀ nígbà tí a gé ní 1 or 2 things níbẹ̀ àkókò question and answer la wà but sọ́dọ̀ ìpín network ò fẹ́ dà lálẹ́ bí ṣe ń wò yìí network ò fẹ́ dà lálẹ́ ṣùgbọ́n àti bọ́ sí àkókò question and answer. Brother Kunle Afod, happy birthday in advance. Thank you so much for watching this program. Àti gbogbo wa wáta mo really appreciate wa púpọ̀. Àti wà ní agbọ́nrin question and answer. Àti wà ní agbọ́nrin question and answer. Gbẹ̀ngàn tó bá fẹ́ béèrè you can call in, can join me live and direct. Àti wà ní question and answer inshallah. This is marriage therapy first episode from Afaje Jagba. Marriage therapy. Gbogbo wọ́n tí ọba nídìí ìyàwó tọba dẹ̀ nídìí ọkọ tó di talal baraka message me DM me. Afa. Salaam alaikum. Afa. Ẹ mọ̀ kálẹ̀. Ẹ kálẹ̀ o. Mi ò lè darapọ̀ torí pé mò ń drive lọ́wọ́ mo kàn ń gbádùn mẹ́sẹ̀gì yẹn tẹ́rápì yẹn lọ lẹ́gbẹ̀ẹ́ kan bò mò ń drive lọ́wọ́ bí mo ń bá yín sọ̀rọ̀ yìí. Now. Ẹ bá ṣàkíyèsí ẹ máa rí pé inú mọ́tò ló ní a wà. Akínyẹ̀wò ẹ̀kún wo. Ẹ̀kún wo kò ní bàjẹ́ o. Happy birthday in advance. Ẹ ṣe gan ẹ ṣe gan. Gbogbo Ẹ má wọrí gẹ́gẹ́ bá yín sọ máa fi lọ́jọ́ fún ṣùgbọ́n. Àtọ̀sùn máa kóyàn wá tá a máa pọ̀ wá. Agbára Ọlọ́run ẹ ní gbogbo mo really appreciate yín gan wàláì mo appreciate yín gan God bless you. Ọlọ́run ní jẹ́ àsìkò sọ fún gbogbo àwọn fans mi tí wọ́n ti darapọ̀ mọ́ live yìí báyìí pé kí wọ́n máa wo marriage therapy ó dà pọ́ sí ọ̀sẹ̀ ló máa wá èyí ní first episode látọ̀dọ̀ àfáà wa ẹ máa wò ó wọ́n ní àsìkò question and answer. Network yẹn ti fẹ́ ṣe bí ẹni máa fẹ́ dáa wọ́n sọ̀rọ̀ nípa ìgbéyàwó nípa bí wọ́n ṣe rí the right person bẹ́ẹ̀ bá rí wrong bẹ́ẹ̀ ṣe lè pín sí right òun náà sọ pa so ẹ bá máa béèrè lọ́wọ́ wọn èmi fẹ́ fásìkò yìí máa concentrate sí driving mi ẹ má bínú kò yẹ kí n gbé ọ̀tẹ̀ aláti dáhùn àfáwà lóhùn. No problem sir. Ẹ̀rọ àìṣe gan ọmọ appreciate you. This is Kunle Afod live and direct. Jazakumullah khaira ẹ ní ṣubú o lágbára lọ òkìkí yóò túbọ̀ máa tàn sí ni. Brother Kunle Afod àwọn ni wọ́n pè wọlé ẹ̀ live and direct. Ẹ ṣe gan ọmọ appreciate you happy birthday in advance. Inshallah níta náà máa ṣe àánà máa níta lè fi ràn yín lọ́wọ́ à send ẹ̀sìn tẹ̀dẹ̀ máa rí ní wọlé àwọn ènìyàn lọ́la awúláwàlà quwwata illa billahi al-azim. This is marriage therapy. Àwọn ìrìn àjò wo la lè rìn ẹnìkan ti kọ́kọ́ béèrè question kan wọ́n ní báwo la ti fẹ́ mọ obìnrin tí ó dáa. Good evening, you are welcome. Wọ́n ní báwo la ti fẹ́ mọ obìnrin tó dáa. This is the first question that I saw right now. Obìnrin tó dáa ó dùn mọ́ dákun
ọlọ́mọ bá rúgbó ìyàwó rẹ̀ ó ṣe rí bó ní ìyá rẹ̀ ṣe rí ọtí rí ìyàtọ̀ ẹgbẹ́ ìyá ò tí ì kọjá bíi 45-50 ìyá tó ń ṣe àṣàyàwó ọtí mọ̀ ẹgbẹ́ irú ìyẹ́yìn bẹ́ẹ̀ náà níyàwó tiẹ̀ náà ṣe rí fa. ìyá wa àdùfẹ́ I will pray for you, don't worry, let me finish this. So ọtí mọ̀ ẹgbẹ́ bó ṣe rí náà níyàwó rẹ̀ náà ṣe rí kí ni ìwà tíya ó ní mo sọ ṣáájú pẹ̀lú àwọn tí mo quote pé ẹ jẹ́ ká kọ́ wo ohun tí àwọn bàbá wa ń ṣe láyé ìjọ́un kó tó fẹ́yàwó ẹ já wo tán ìyá wa ń ṣe láyé ìjọ́un kó tó lọ́kọ kí ni tí wọ́n ṣe ni pé wọ́n ò kọ́kọ́ lọ wòran wọn wò wọ́n ò lọ wò dílé wọn wò bóun ìyá rẹ̀ ṣe ń ṣe ṣé wọ́n ń joyè nínú ilé wọn ni tí wọ́n ń kó wárápá nínú ilé wọn ni wọ́n fi survive nígbèsè ayé wọn obìnrin tó gbé kò lè mọ babe kò lè mọ ṣe pé subhanallah ẹ mọ̀ pé tẹ́ bá fi fẹ́rù eléyìí náà ipò oṣù lẹ̀sẹ̀ wù yóò padà wùwánú ìyá rẹ̀ àwọn Yorùbá gan máa ń sọ pé tọ́ ẹ wá ọmọ burúkú dùn fẹ́ àná burúkú ni ò ṣe é ní so àná burúkú yẹn kò ṣe é ní kò dáa kéèyàn ní ẹlẹ́ẹ̀kejì ẹ tẹ̀lé súnà níbi àwọn ọmọ sáyẹ́sọ́là ẹ fẹ́ ọmọ nítorí tọ́lọ́hún ẹ má fẹ́ kọrí pé who is that sweet girl now ìgẹ́ yans ọba fi yans fẹ́ obìnrin yans náà ni ó pọ̀ ìgẹ́ breast ọba fi breast fẹ́ ìdí ó pọ̀ náà nù ìgẹ́ sense náà ni ó pọ̀ bọ́ba lọ ti fóònù rẹ gbogbo ọ̀nà ni ó wà láti fi sí fóònù padà ìkọ́ sífà ìkọ́ sàbí kókó náà máa lè be wealth materials ìwọ lọ think it don't think like that ronú dáadáa kó o tó fẹ́ ẹni tó o fẹ́ má fẹ́ nítorí ìdí má fẹ́ nítorí ayé má fẹ́ nítorí pé lọ́pọlọ yóò padà pa ẹ́ fẹ́ nítorí tọ́lọ́hún ẹni tó bá fẹ́ nítorí tọ́lọ́hún ó nìkan ni ò ní dà ọ́ ẹ̀gbọ́n tí àlùkò àwọn ó ní inna ma'al usri yusra bọ́ bá ti ẹ̀fẹ́ gan tó ẹ pé ìbẹ̀rẹ̀ bá le koko yóò padà yìí sí dáadáa. Amina ya Allah moderator mo kí n gbogbo ẹni tẹ̀ wọlé invite mo kí n gan so ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ tó bá fẹ́ lọ wo genotype ẹni tó fẹ́ ìyàwó Àyìnkẹ́ I'm coming lọ́wọ́ genotype ẹni tó fẹ́ so bára mu ẹlòmí ó sáré máa design lọ́kàn rẹ̀ mi lè fẹ́ ẹni tó bá ti níyàwó ńlé bó tó bá gbé bẹ ní ó bá rọ̀ lọ́rùn ìní ọlọ́fẹ́ mọ̀ para rẹ̀ mọ̀ design fúnra rẹ̀ yín wọ́n design fún ọ eléyìí tó tún wá burú jù tí mo ń pa mí lẹ́kún ó làwọn àfa tí wọ́n mọ̀ bá yàn wò pé ṣé wọ́n dàbí wọn ò dá wọ́n dẹ̀ máa ń dá wọ́n máa ń dánú lérú wọ́n máa ba gbogbo nǹkan jẹ́ so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ jẹ́ káwọ́ ẹ̀ bá fẹ́ fẹ́ right person ẹ̀wọ̀n tán bàbá wa ń ṣe ẹ̀wọ̀n tán ìyá wa ń ṣe ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ẹ lọ wo pé tọ̀ kí ni súnà níbi ọmọ sọ ó ní marriage is my súnà whoever neglected is not part of me ẹ lọ wo ẹ gbọ́dọ̀ fẹ́ ṣùgbọ́n bá fẹ́ ó ní wo nǹkan mẹ́rin mọ́ obìnrin la lẹ́yìn ìgbà náà ẹ tún wọn tẹ́ èbó sọ mẹ́tẹ̀ẹ̀ta ni mo mú wa lálẹ́ ìtàn bàbá wa sọ ìtí ẹ̀sìn sọ tẹ́ ẹ bá jẹ́ Christian kílẹ̀ ẹ̀sìn yín sọ tẹ́ ẹ bá jẹ́ Muslim kílẹ̀ ẹ̀sìn yín sọ tẹ́ ẹ bá jẹ́ àwọn bàbá àwọn ìbílẹ̀ kílẹ̀ ẹ̀sìn yín sọ ẹ lọ wà ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹ lọ wá genotype yín dáadáa ọkùnrin mi ò mọ genotype obìnrin mi ò mọ genotype bó lọ ṣe ní ṣe mistake gbogbo àwọn ọmọ tí ò yé wa ni kò wá sínú aburú lọ béèrè ìwọ tó ti wà ń lé ọkọ yóò wá gbé ọwọ genotype lọ́ba gbé ọlọ́mọdé ń dáná o genotype wọ papọ̀ ọba kókó olè ọkọ ọ̀tara rẹ ọtí kó bọ́ ọmọ ìwọ ti ṣe mistake nu ọmọ rẹ ló kú tó níjó ṣe mistake tọba wo genotype ẹ tó bá jẹ́ pé genotype tó wò yẹn ọlọ́ọ̀kẹ́ brọ́dá ẹ̀fẹ́ béèrè genotype tí ọwò yẹn orí pé kò papọ̀ ọ̀faramọ́ ẹ̀ ti fẹ́ra yín náà bọ̀ bó o ní ò ṣe ní rí bẹ́ẹ̀ lórí ọmọ ló kù tó ọmọ sá fún ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nù. You're welcome my brother. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Ṣàlàáfíà ni. Alhamdulillah ìlú wo lẹ ti gbé kí lórúkọ sà? Ismail láti Cyprus. Cyprus. Bẹ́ẹ̀ sà. Right, you are welcome sir. I think that you have questions. Yeah. Okay. Mo ń gbọ́ yín sá o. Ṣé ó dáa kéèyàn fẹ́ obìnrin tó kò kí ń sọ̀rọ̀ tó yẹ pé kò kí ń wà outspoken? Okay. Tí kò kí ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ yẹn obìnrin tó quiet. Bàbá mi kò sí obìnrin tó dáa kò dẹ̀ tó bẹ̀ sí. Obìnrin tó quiet. Ọ̀nà tó gbà dà pọ̀. Reason ni kóbìnrin ó máa ṣe sọkọsọkọ káàkiri
gbogbo àdúgbò ó máa ń kó bá ọkọ ó máa ń kó bá àṣìkí ọkọ yóò padà lọ rojọ́ ọkọ sí ọ̀dọ̀ àwọn tí ó padà kó bá láyé ẹjọ́ wọn máa ń pòwe kan pé ọ̀rẹ́ tó gọ̀ ó dáa ju ọ̀tá tó gbọ́n lọ kí lọ̀rẹ́ tó gọ̀ òun lóbìnrin tó máa ń quiet tó máa ń dákẹ́. fíìpù erobìnrin. jẹ́ ṣùgbọ́n ẹni tó gbọ́n kò síbi tí ò ti ní lè sọ̀rọ̀ nígbà tí nígbà tí wọ́n sọ̀rọ̀ pàtàkì kò ní wọ́n gbà tí ó máa rojọ́ ọkọ rẹ̀ gbogbo tí wọ́n jẹ gbogbo tí wọn ò jẹ ilé ayé tàdé wà ní ìsìn Saheed Òṣùpá kọrin ìkà láti Saheed Òṣùpá ó ní bó bá yóò kó pánú kó máa ràn kó bámbám torí fáyé gbẹ̀gẹ̀ wọ́n ní kó dákẹ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ tó wá sọ pé wọ́n ní pé àbámọ̀ téèyàn máa ń kó níbi kéèyàn máa sọ̀rọ̀ farafara wọ́n ló pọ̀ ju kéèyàn ò dákẹ́ lọ ẹni tó bá dákẹ́ yóò kábàámọ̀ ẹni tó bá sọ̀rọ̀ yóò kábàámọ̀ ṣùgbọ́n eléyìí tí wọ́n máa ń sọ̀rọ̀ kí ló dé tí mo sọ yìí wọ́n ní máa ń pọ̀ ju ìbásímọ̀ kí n sọ̀rọ̀ lọ. àlàyé mi yé tó ọ̀nà tí ó gbàdá wá pọ̀. bàbá mi àní kò sí ètò ìdá kò sí ètí ò dáa tẹ́ ẹ bá ti wá fẹ́ Ọlọ́run lára ìyàwó yín ó quiet o kò quiet o Ọlọ́run ẹ̀ mọ̀ wò lára rẹ̀ mo sọ program kan wà tí máa release lálẹ́ tàbí láàárọ̀ la plus and minus mo pè mo pè ní àdánwò àti àgbákò tọ́ ẹ bá sá fún àdánwò èyí ó padà pàdé àgbákò ọba wípé ìyàwó mi ó ti dákẹ́ jù that is your problem that is your àgbélébù that is your cross àdánwò tínú tẹ́ ẹ bá fara mọ́ àgbákò lẹ́ padà lọ́ọ́ fẹ́ o tẹ́bá ní ìyàwó mi tí mo sọ̀rọ̀ ní tí mo ń pariwo jù kò síbi tí o ti lè rojọ́ that is your problem that is your cross that is your àgbélébù that is your àdánwò tẹ́ ẹ bá fara mọ́ àdánwò èyí ó padà lọ pàdé àgbákò ni o ìmí ìtẹ́ yóò fẹ́ ẹ̀já ko nínú ẹ̀kọ́ orin alájùwà Saoty Arewa ọlọ́mọ àṣẹ dáadáa fún ó ṣe ìyàwó ọ̀bùn ẹ̀rọ òkè tiẹ̀ obìnrin tó fẹ́ ọ̀bùn rẹ̀ ti pọ̀ jù kò síbi tí ò ti lè sọ̀bùn ní kúkúrú ó padà wá lọ fẹ́ lòmíì ó fi àdánwò lẹ̀ ó wá lọ fẹ́ lòmíì ìyún bá yàn lè ó yà ìdíbi pé ọkọ tó mọ̀ ó wá ní kí ni sọ́ọ́ lè ṣe dáadáa ni ṣé mọ̀ pé ó fi àdánwò lẹ̀ ó lọ pàdé àgbákònù tẹ́mi bá rí i pé ẹ̀yin ni pírọ́blẹ̀mù mi tẹ́yìn rí i pé èmi ni pírọ́blẹ̀mù yín òkè ìyìn gbúdọ̀ sá fún tẹ́ ẹ̀ bá ti sá fún Ọlọ́run wàá sọ tó nira yẹn yóò wá sọ di rọrùn fún yín torí ó sọ pé inna ma'al usri yusra lẹ́yìn ilé koko ìrọ̀rùn ń bọ̀. àlàyé mi àyè tí ẹni tó quiet àyè tó ti da ń bẹ àyè tí ò ti da ń bẹ ẹni tó máa ń ṣe blablabla asọ̀rọ̀sọ bótó àyè tó ti da ó wà àyè tí ò ti da ń bẹ torí ẹni tó máa ń quiet nígbà míì ó lè di ọkọ rẹ̀ mọ́lẹ̀ tí àìsàn fi pọkọ kò ní lè sọ̀rọ̀ kò ní lè wí nǹkan kan kódà ẹlòmíì àti ṣe sọ́ọ́ jò nílà kò ní pé kò lè sọ o but ó quiet ni so ibi tí yóò ti da náà ń bẹ torí kódà yóò bá tó sọ pé àìlè sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ orí ibú kò bẹ̀rẹ̀ orí ibú o orí ibú pọ́nbélé ni kéèyàn má lè sọ̀rọ̀ so ẹ̀yin lẹ́wọ̀ wò pé òkè kí ni mo fẹ́ ṣe ẹ̀yin lẹ́wọ̀ wò pé kí ni mo fẹ́ ṣe ẹ jẹ́ kí n train ẹ̀ ntí ẹ̀mọ́ tí àbá marriage therapy débẹ̀ kí ni ìdígẹ́ tá a fi ń lọ́kọ̀ kí ni ìdá fi ń láyà Ọlọ́run sọ pé algafuru lòun ọba aláforíjìn á ṣe òun ó dẹ̀ foríjìn wa tó wá rọrùn bẹ́ẹ̀ kéèyàn dẹ̀ tẹ́lọ́ fún ìforíjìn yẹn bá náà ẹ lérò pé rọrùn ó dà tẹ́ ẹ bá lérò pé rọrùn ẹ̀yin náà ẹ máa lọ́kọ ẹ máa níyàwó ńgbẹ́ bá ṣẹra yín níwò bóyá darí jẹra yín. ẹ̀gbọ́n mi ọlọ́mọ ẹ máa fẹ́ra yín ẹ máa ṣẹra yín kí ẹ máa darí jẹ tẹ́ ẹ bá ti darí jẹra yín èmi náà máa darí jẹ lọ́jọ́ kan bàbá kan ó ní owó láti ìyàwó ẹ̀ ọmọ àwọn kan wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ ní ẹ dákun tẹ́ ẹ bá lu aṣọ kù ẹ máa fún wa o tẹ́ ẹ bá lu fìlà kù ẹ máa fún wa o kódà bẹ́ẹ̀ bá jẹ́ńjẹ kù ẹ máa gbé fún àwọn òrìṣẹ́ o àwọn òrìjẹ o wọ́n bá ń gbé fún wọn gbé fún ó bá dijọ́ kan ìyàwó yìí kò bá rántí ra iyọ̀ wàhálà tọjà ní àwọn tó ló lọ sẹ́gbọ́n mi sà mo ń dọ́yìn láwọn tó ló lọ wọn ò rántí ra iyọ̀ ẹni tó ló lọ wá ní kó lọ bá ẹni tí ò ló lọ pé ṣé wọ́n ní iyọ̀ nílé ìṣebẹ̀ pé kó fáwọn àwọn ní ọwọ́ àfùgbà tó ń fi dé padà ọmọ tó ń rán lọ ti bá iyọ̀ níwájú mọ́mì rẹ̀ ó ní mọ́mì ṣé ìgbà tí ẹ̀ ní ìṣebẹ̀ tẹ́lẹ̀ ó ní mo fẹ́ káànú mọ̀ wípé ó yẹ káànú mọ̀ fún yẹn ní nǹkan ló jẹ́ ń tọrọ
àlàyé mi yé so a máa ṣẹra wa a máa parí rẹ̀ so kó face problem ẹ̀ ni Adam another question sir. téèyàn bá ní ìyàwó àbí girlfriend tẹ́ fún ó jealous kò kí n fẹ́ rí yàn kankan pẹ̀lú kò fẹ́ róbìnrin mi àgbótì ẹ̀ gbọ́ pé èèyàn bóbìnrin mi ṣiṣẹ́ níbi iṣẹ́ papọ̀ ńkọ́. tọ́ téèyàn bá ti bá pàdé kéèyàn tó fẹ́ wọlé lẹ́ẹ̀tì mọ̀ kò sí bó ti fẹ́ fi wà pamọ́ tó ara àwọn message mo kọ kalẹ̀ nu à ń pè kíní kan ní test àyẹ̀wò láàrin olólùfẹ́ èèyàn gbúdọ̀ máa ṣe o ẹ gbúdọ̀ máa ṣàyẹ̀wò kódà bẹ́ẹ̀ yóò bá pò ní kíláàsì kan bọ́ sí kíláàsì kan ní skul lọ́dọ̀ àwọn eléèbó wọ́n fààyè test ilẹ̀kẹ̀ tó bẹ̀rẹ̀ exam torí gbẹ́gẹ́ tó fẹ́ ẹ gbúdọ̀ yẹ̀wò dáadáa pé ọmọ yìí sẹ́yìn ó lè gbà èèyàn mọ́ra torí pé ẹni tí ò bá lè gbà èèyàn mọ́ra yóò lé oore kúrò lára ọkọ o ọkùnrin tó bá jẹ́ òjòwú yóò kó bá yàwó ẹ̀ òjòwú tẹ́ẹ̀dẹ̀ ń wò yìí ìmọ̀ sáré ikú ni o gbogbo obìnrin tó bá fi ń jowú wà láìrè ikú ni mọ́sá nínú kí ọkọ kú lákù ayé tàbí kó kú sákù ọrùn nínú kí àwọ kú lákù ayé tàbí kó kú sákù tó wáyé pé ọkọ rẹ ní bá ń jowú owú jíjẹ gbogbo obìnrin tó bá ń jowú mo fi ọlọ́m̀bẹ̀ ẹ lọ fílẹ̀lẹ̀ ẹ lọ yóò gbónú wàyí gbogbo bá wẹ̀ lẹ́bàá gbà torí pé kò dá o ṣé mọ́tàn yìí orí ibu ni mo ń gbẹ̀yìn rẹ̀ kọ́lọ̀ mọ́jà ní ìlú so ẹ dákun ẹ gbìyànjú kẹ́ ẹ yọ pamọ́ owú jíjẹ ò dáa ẹlòmíì ó jowú débi pé ó lè ti pa ọkọ rẹ̀ tán kójú rẹ̀ tó la ẹ mọ̀ tún mo wú ni béèyàn bá ń jẹ owú ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó kọ́lé ilé wọn tó bí ó rẹwà ibẹ̀ ni wọ́n sùn owú jíjẹ wá dé nǹkan kan wá tẹ̀lé wọn ń bínú inú ilé ìlọ tó ń bá yẹn sùn àbí orí rẹ̀ sì burú lónìí ó wá dáná sun gbogbo inú ilé ìgbà tí wọ́n padà parí kílé tó tán tí wọ́n wá padà parí bí àbúrò rẹ̀ ni kò bá sun ó bá pọn mi ní ìṣẹ̀ lọ́ọ̀dún wá ní ìmọ̀ ó ẹ̀sùn wá ní bó làwọn á sùn báyìí ẹ mọ̀ wá ní bó làwọn á sùn báyìí àṣegòrò tẹ́lẹ̀ ni ẹni tí bá ti ń jowú ó papọ̀ mọ́ wèrè. mo ní question kan fún yín but màá pè yín privately. No problem, sir. That is my number. It's my WhatsApp number. You're welcome. Ṣé mo try again? Ẹ kọjá gbìyànjú. Thank you so much. Don't forget to share my program. You're welcome, sir. Ẹ jẹ́ ká fẹ́ lómi láyè kan béèrè. Láàárín ìṣẹ́jú díẹ̀, àfẹ́kọ́ mọ̀ pé ó yá kẹ́lómi náà béèrè. Assalamu alaikum, Ajá Rukoya. You are welcome to the program. I think the network is bad. Hello. Brother Shuaib, Yawa Nike, Yawa Balogun, Brother Kunle Afford. In fact, bàbá yìí nínú olóríire ni wọ́n wà. Wallahi bi alazim. Nínú olóríire ni wọ́n wà. Ọlọ́run ni o, Ọlọ́run ni o, iṣẹ́ Ọlọ́run ni o. Wa alaikum salam. Wa alaikum salam. You are welcome. You are welcome. Ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní fẹ́ nìkan kan wálẹ̀. Ọlọ́run jáde àwọn gbà. Ta ló tún ní ìbéèrè? Ta ló ní ìbéèrè ká down? Pick my call. I don't see it. There is your call. Let me check it. Let me call you back. Yes, sir, you are welcome, please. Assalamu alaikum. Salam alaikum. Wa alaikum salam. You are welcome to the program. Do you have any question, please? Mo ní question ni sir. Àti Dublin la ti ń pè yín sir. Ẹ jẹ́ kí n put ẹ̀ báyìí. Àti Dublin, you are welcome. Bẹ́ẹ̀ ni sir. Bóyá kí n fi question yẹn ṣe bí story díẹ̀. Ó yẹ sọ. Ẹ jẹ́ kí n put ẹ̀ ní kúkúrú. Okay. Obìnrin kan wà. Ó fẹ́ ọkọ tó wá fẹ́. Ọmọ wà láàrin wọn tọ́lọ́n dẹ̀ ti gbé wọn but ìgbé pẹ̀lú àwọn méjì wọ́n jìnnà síra wọn díẹ̀. Distance wà láàrin wọn. Distance wà láàrin wọn. So distance tó wà láàrin wọn yẹn ó jẹ́ kọ́ pé at the end of the day ọkọ ò gbé pẹ̀lú ìyàwó bọ̀ ọmọ wà láàrin wọn. So ó wá di pé. Hello, ma yá wa láti Dublin. Bẹ́ẹ̀ ni sàṣẹ́ ń gbọ́ mi.
ṣé Hello ẹ ma. gbọ́ mi sà? Distance Èmi ń mo gbọ́ gbọ́ dé yín o. o. Distance mo Ok, gbọ́ dé ma. distance tó wà láàrin wọn yẹn ọkọ àwọn ọmọ wù wọ́n kán wà lọ́dọ̀ bàbá wọn nígbà táwọn ọmọ ti ń dàgbà but ìgbà tó máa yá ọkọ a máa fún excuse pé ibi tóun wà yẹn kò dáa kò ṣe gbá kò ṣàwo but nǹkan tó wù ìyàwó ni pé kí ọmọ Kó kí wà lọ́dọ̀ ọkọ bàbá gbé rẹ̀. pẹ̀lú àwọn Okay. so wọn ò gbé pẹ̀lú ra wọn at the end of the day in tó ṣẹlẹ̀ gangan to cut the long story short ni pé ọkọ wá di pé ọkọ ní wàhálà ìgbà tó wá ní wàhálà ẹ̀ ló rántí ìyàwó ìgbà tó wá ní wàhálà tó rántí ìyàwó yẹn ó ti wá ṣàṣemáṣe kò jẹ́ kí ìyàwó mọ̀ bọ̀ ìyàwó ń torí pé àṣebí ọkọ òun náà ni ó wá ń yanjú àwọn nǹkan tó mọ̀ pé òun fi lè ràn lọ́wọ́ at the end of the day ṣá ó jẹ́wọ́ fún ìyàwó mọ̀ ṣá pé nǹkan ti ṣẹlẹ̀ pé bóyá ó ti lọ fẹ́ ìyàwó pamọ́ ó fẹ́ ìyàwó yẹn pamọ́ di pé ìgbà tíyàwó bí pé kí ló ti ṣẹlẹ̀ gan-an láti ọdún tó yẹ pé mi ò kàn rí ẹ kò dá sọ́rọ̀ àwọn ọmọ kò ṣe everything ó ṣàdí pé kò rí ìyàwó mọ́ ìyàwó ògúrò ẹ̀ mọ́ kó tó wá ní wàhálà ló ṣe wá get back to ṣé tí irú ọkùnrin yẹn bẹ́ẹ̀ wá bẹ obìnrin yẹn ń sọ pé ìgbà tó ti lè mú tó abandon àwọn ọmọ definitely kò ní but ìyàwó nígbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó nígbàgbọ́ pé ìjọkànjọkàn aṣáàwọ̀ àṣebọ́kọ̀ òun ni kó tó di pé gbọ̀rọ̀gbà tó wá para pé òun fẹ́ kóun àti ẹjọ́ padà pẹ̀lú àwọn ọmọ òun lòún ṣe ń bẹ̀bẹ̀ lòun yìí tí ìfẹ́ dọ́rọ̀ yẹn lẹ̀ fún. ẹ má bínú sà tí ọkùnrin bẹ́ẹ̀ tó bá ń bẹ obìnrin bẹ́ẹ̀ kí ni islamically and everything kí ni obìnrin yẹn lè ṣe ẹ má bínú sà. Ìgbàwọ́ ìtò dalẹ̀ bèrè gan bẹ́ẹ̀ ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ń ṣẹlẹ̀ síbẹ̀ ìdáǹpẹ̀ ní distance marriage tó lágbára ni kódà ṣẹ̀ríà ò faramọ́ púpọ̀ kò faramọ́ láwọn àyè kan. ẹ má bínú mo fẹ́ sọ tuntun nǹkan kan tí mo ti gbọ́ lásàlátù wa rí pẹ̀lú bí mo ṣe níwọ̀nba ọjọ́ orí mi yìí mi ò gbọ́ rí jọ́tọ́dẹ̀ sọ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yà mí lẹ́nu. yí pé tí ọkùnrin ò bá fẹ́ ọwọ́ kan obìnrin ní ṣé oṣù mẹ́ta náà pè ní àbóṣù mẹ́fà ó lẹ̀ kóṣù mẹ́ta ni. yí pé ó yẹ kó tó padà gun orí obìnrin yẹn ó yẹ kó so yìí gẹ̀. ṣé tòótọ́ oṣù mẹ́rin ni. mo ṣàpò oṣù yẹn pọ̀ which is mi ò gbọ́ rí first time tí máa gbọ́rú ọ̀rọ̀ yẹn pé kó tiẹ̀ tó fọwọ́ kan obìnrin yẹn ó láti so yìgì fún ni. Kò lè tó bẹ́ẹ̀ ṣe rí in tó wà ń bí ilé ìtẹ̀bèrè yẹn ni pé inú ṣẹ̀ríà obìnrin ò lè kọ ọkọ nínú ṣẹ̀ríà tó bá wá pọ̀ ń fẹ́ kọ ọkọ wọn ni àwọn gbọ́ kó máa lọlé tó bá wá lẹ́lẹ́kejì wọn làwọn gbọ́ àwọn máa yanjú ẹ báyìí tó bá tún padà wá lẹ́kejì kí ló kẹlẹ̀ ṣẹlẹ̀ gan ṣàǹgbẹ́ aláwọ̀kọ́ ẹlẹ́kejì wọn ní tìbèrè tí ó ṣẹlẹ̀ tó wá gbé kí ló ṣe àgbà ni pé ọkùnrin kò súnmọ́ tàbí kò súnmọ́ ń tó àlàyé mi yé wọn wàá pe ọkùnrin pé kí ló dé tó súnmọ́ ìyàwó ẹ̀ wọn wàá pa aláṣẹ pé ó gbọ́dọ̀ lọ bá alájọṣepapọ̀ tí ò bá bá alájọṣepapọ̀ tó bá fi lè pósù mẹ́rin wọn yà wọn straight sọ fẹ́ kó máa ṣe sí náà ni àrò kì í sòkúta náà ilẹ̀ fi rí i pé tóbìnrin bá lọ lé opó kò kọjá oṣù mẹ́rin. ilé opó obìnrin oṣù mẹ́rin ni lẹ́yìn oṣù mẹ́rin nǹkan ti máa ṣe àárò ti máa béèrè ẹni tọkọ rẹ tó kú nù o ìlànà sọ wọn o so Islam ò faramọ́ wípé kí distance ó wà dé ìgbẹ́ ìfi wá ní súnmọ́ra yín fún oṣù mẹ́rin kò faramọ́ kódà ẹni tó bá lójú ogun. ó ń ju oṣù mẹ́rin lọ tó ń tó ọdún gbà mí tó ń tó oṣù mẹ́sàn-án gbà mí. ẹ̀yin ṣe àgbẹ̀ mi ń wù mí tábà wá fẹ́ ṣe correction bẹ́ẹ̀ pẹ̀lú marriage therapy a fẹ́ mọ wá solution sí ìgbéyàwó tó bá dàrú ni ọ̀nà mẹ́ta là á gbà sí ìwòsàn àkọ́kọ́ gbà pé ojú lásán ni pé òun ló hùwà nù rẹ̀ òun ló ya olójú kòkòrò òun ni kò fẹ́ ṣẹ̀tọ́ òun ni ìgbéyàwó yẹn ti fẹ́ sú òun ló fẹ́ ṣe pé ìtàwọn ẹgbẹ́ mi náà ṣe ní ogún fẹ́yàwó méjì jẹ́mi náà sáré lọ ṣe nǹkan pamọ́ àgbà pé báni ẹlẹ́ẹ̀kejì àgbà wípé àwọn kan náà wà nínú òkùnkùn tẹ́ ń tafà sínú mọ́lẹ̀ tó máa fẹ́ da yí àwọn ọmọ rú
tí wọ́n bá dáyé bàbá àti ìyá rú wọn lè ráyè ọmọ dàrú o. Hello, mo ń gbọ́ yín sà. gbọ́n mi báyìí. Yes sà. Mo ń gbọ́ yín sà. àwọn tá à ń sọ yẹn máa fẹ́ dáyé àwọn ọmọ rú kẹ́rì pé àwọn ọmọ yẹn wọ́n jẹ́ ológo mo ti sọ̀rọ̀ nípa ìbílẹ̀ ti Yorùbá ni o tí wọ́n jẹ́ ológo tí wọ́n rí pé ogún ọmọ yẹn àfẹ́ kó wúlò fún wọn wọ́n wá da márèjì tọkọ àtìyàwó rú títàn méjì bá ti lè dàrú bẹ́ẹ̀ wọn ò ní ráyé mójútó títí wọn mọ̀ sáré wọn ò ní sáré ọjọ́ ọ̀la wọn mọ́. àwọn dẹ̀ ni wọ́n ti lò ní ọjọ́ ọ̀la yìí ṣe pàtàkì so àgbà pé àwọn kan náà wà ní òkùnkùn nínú ọ̀rẹ́ mọ̀ bẹ́ẹ̀ nínú ọmọ ìyá mọ̀ bẹ́ẹ̀ nínú ẹbí àmọ́ wà ń bẹ̀ àgbà pé àkànná wà ní òkùnkùn tí wọ́n tàfà sínú ìmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àgbà pọ́nlọ̀ ní dára kọ́lọ̀ mọ́ fi àdára àbú sẹ́yìn pé ọba tó fún afọ́jú lójú kò ń ṣe kó fẹ́ yọ ojú yẹn fún títí ẹ o ṣùgbọ́n kí gbogbo àwa tá a lójú kálí ti bẹ̀rẹ̀ rántí Ọlọ́run pé Ọlọ́run ṣàánú wa ni o so ibi tá a ti wá ní sùúrù nù gbogbo tí mo wá sọ àkọ́kọ́ tí mo ní pé ń wù àfẹ́ ẹnu rẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo sọ pé àwọn kan ní tàfà sínú ìmọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ pé Ọlọ́run ọba ní dára nǹkan kan ló ka Ọlọ́run àdúrà náà ni kò sẹ́ nídìí à ń lọ wẹ́sẹ̀ àdúrà ìyóò súnmọ́ Ọlọ́run ó ní àdúrà ó sọ ìfọlẹ́mọ́mẹ́ni àdúrà ni mùsùlùmí ò lọ fi jagun ẹ wà sọkún sọ́lọ́ lọ́rùn pé mi ò rẹ̀ ní wí fún èmi ò rẹ̀ ní fọ̀rọ̀ lọ mi ò rẹ̀ ní wí fún. fọ̀rọ̀ lọ ìwọ náà mo lè fọ̀rọ̀ lọ mọ́ dojú tì mí o kódà ẹ̀ ní sọ fún yẹ̀ ní sọ fún bàbá ẹ̀ ní sọ fún mọ̀lẹ́bí Ọlọ́run bá lẹ́ẹ̀ fèsì wàláì èèyàn ní súnmọ́ lọ́hùn kéèyàn náwó sí báyìí kó wá nàṣẹ̀ síyàn bádùn èèyàn bá ti gbà ó níbi tí ń gbà sí yóò sì padà gbà tọ́ládùúrà dáhùn ṣe àfíǹdájọ́ ni àwẹ̀ táwọn ń gbà àfíǹdájọ́ ni síbẹ̀ ní tó bá dájọ́ ló yẹ kó kájọ bádùúrà àbàgbà tán bájọ́ bá kàn mí o mọ̀ kò tèmi fẹ́ ní tí ó dájọ́ so ló fi jẹ́ pé àdúrà láràárọ̀ lálálẹ́ ó ṣe pàtàkì nínú ìgbéyàwó àdúrà tẹ́ ń ṣe yẹn nígbà tó dùn yẹn torí ìgbà tí ò bá ní dùn ni o. kẹyìn kẹ ẹ má pàrọ̀ fún yín iṣẹ́ rí ẹni tí mò ń wí ó ń ṣe àdúrà lójú méjèèjì débi pé màá ṣàlàyé ọ̀rọ̀ yẹn ó yẹ kọ́rọ̀ mi ṣàmà yé yín bẹ́ẹ̀ yẹn torí pé orí débi pé ó yé mi dáadáa ó yé mi dáadáa. àwọn àdúrà yẹn ó kífẹ̀ẹ́ kó yọ kó lẹ́kàn ẹ̀ tó ti yé yín nǹkan tí mo sọ ẹ ní sùúrù ṣe rí àwọn kan wà ṣe mọ̀ pé nǹkan tó máa ń múnú obìnrin dùn ni pé tí ọkọ àti ìyàwó bá ti ẹ̀jà tó bá ń béèrè àwọn ọmọ kí ló túmọ̀ sí yẹn ó ń béèrè ìyàwó náà ni. bẹ́ẹ̀ni. kì í ṣe ọkùnrin tó máa jà tó máa dijú tí ń ṣe ní tí ń ṣàná tó máa dijú kò tiẹ̀ ní rántí ibi tíyàwó ibi táwọn àtẹ̀gbọ́yàwó ibi táwọn ọmọ gan wà. ọkùnrin tó bá wà responsible máa béèrè gbé fóònù fáwọn ọmọ mi kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ tí ò bá sí wàhálà ọkùnrin ṣe máa rántí ìgbà tí òun ní ìdojúkọ ló tó rántí pé obìnrin kan máa wà níbi. ìgbà tó wà nínú pọ́blẹ́mù gbà yẹn lọ́tọ́ rántí pé obìnrin kan wà níbì kan òun tó máa bímọ fún un. ìyá mi. débi pé àwọn ọmọ ń sọ pé àwọn ọmọ mi àmọ́ sọ pé àwọn fẹ́ gbé pẹ̀lú bàbá àwọn bàbá gan òré ojú àárọ̀ àwọn ọmọ tó bá jẹ́ pé èèyàn lèèyàn bírú ẹbí bẹ́ẹ̀ ó máa ní advice táwọn ẹbí náà máa sọ pé tó bá kọjú sí epo ta ìfọ́tò ẹ̀rọ sábà tí mo sọ ni pé Islamically gan somebody know okay èmi o I'm a practicing Muslim tí mo dẹ̀ mọ̀ nǹkan tí mo mọ̀ ọ́ téèyàn bá fi torí pé kò yá kéèyàn tú yúgì kò yá kí yúgì tú tẹ̀dẹ̀ rí pé kíní gan already ó ti dàrú fún rẹ̀ téèyàn rẹ̀ gbàtẹ́ lójú tèmi tó padà gbàtẹ́ pé èèyàn ń tọrọ ẹ̀ ni. ẹ understand tí ọkọ àti ìyàwó bá jà tó bá ń ṣe ẹ̀tọ́ tọkọ bá ń ṣe ẹ̀tọ́ láàrin àwọn ọmọ máa sọ yí pé no it's my dad because he's been good to me.
but woefully the both party no. Ọmọ lọ́dọ̀ ọmọ no. Lọ́dọ̀ ìyàwó no. No. Ẹ understand? Ṣé wàá rí Kí ìyá ẹ máa mi? parọ́ kí ẹ fojú ara ẹ̀ rí. Ẹ tó bá síyàn lórí báyìí. Hello ma. Mo ń gbọ́ yín sà. Tí ẹ bá fún lówó, sẹ́yìn pé èso ló fún lówó, Ọlọ́run ló fún lówó. Bẹ́ẹ̀. Lọ́jọ́ kan, Bẹ́ẹ̀ ni. ẹnìkan ó fẹ́ dájọ́ lásùnbà, ó wá dalẹ́ kò rí, ó bá tọ́lọ́ lọ. Kò wá rówó dá. Ngbò wá di òru, wọ́n sọ pé lágbájá rẹ̀ kò rówó dá, á fi ṣẹ̀sìn sílẹ̀ bá mọ̀. Ẹnìkan wá gbọ́ pé ẹ fi ṣẹ̀sìn. Linton bá kó owó tó kù lọ́wọ́ tiẹ̀ bó ṣe lọ kó fún ní òru ló bá lọ kó fún. Bó ṣe kó fún, ó wá jẹ́ dédé owó àjọ tí ń tàn fẹ́ dá. Subhanallah. Ẹ máa gbọ́ ya mi o. Ló bá dúró, ó bá gbó lọ rẹ̀, ló bá kọjú, ó bá kọrí inú ilé. Tẹ́ni ó bá tó kẹlẹ̀ ń padà, jẹ́ sọ pé thank you. Ó ní gbowó rẹ̀, ìwọ́kọ̀ kówó fún mi. Sẹ́gbọ́, ó kàn dáwó padà It's my family problem, but I'm not asking you anything, and I never mention anybody. You hear me? Somebody that is telling me, madam, that's your family issue. I'm talking to Afa here. I'm not talking to you. You hear me? No. And I don't want anybody to be rude on the page. This is Islamic program. You got me? I never mention anybody, and you don't know the person I'm talking about. I'm not talking about when somebody don't know what to say. If you are really convinced you don't know what to say, you can ask Afa. That is the reason why he's here on the program. I'm not talking about family. So you better do what you say. Did I mention name here? This is an Afa. I'm not talking on a program. If I'm not calling him, if I'm talking live, you don't know what I'm talking about. So anytime somebody is typing message, you know what you type before you now getting somebody angry. You understand? Emma Bino, what and I'm gonna send message. Only, madam, this is your family issue. Madam, keep it private. Did I who the hell are you? What's in my sorrow? I will not in my sorrow, Emma Bino. So anything more. Yeah, me, anything more. So I need to buy anything more for one of your saying. Ben. Can I share network about? Ló bá ní sọ ní dúpẹ́ ni tí mo fún ló bá ní gbówó rẹ̀ padà sí wọ́n lọ fún mi lówó ni Ọlọ́run mo ti sọ fún mo ti bọ́lọ́ sọ̀rọ̀ ó lè sọ pé ó fún mi kò dẹ̀ lè sọ kalẹ̀ ìyẹn náà ní òràn sí mi àwọn ìwọ̀n ronú àsóòtọ́ ni wípé béèyàn bá ràn yàn lọ́wọ́ Ọlọ́run ló ràn yàn lọ́wọ́ ọkùnrin tẹ́ ń wò yẹn bó bá hùwà tí ò dáa Ọlọ́run mọ̀ sí bó bá ṣe ń tó dáa Ọlọ́run mọ̀ sí ẹ wá lọ sọ fọ́lọ́run tó mọ̀ abẹ́ nígbàgbọ́ nú Ọlọ́run ṣe nígbàgbọ́ nú Ọlọ́run wàlẹ́ Ọlọ́run tó mọ̀ sí yóò dá yín lọ mo sẹ́ni fídíò kan ní ìjó ni yóò ti tó bí a week ẹnìkan wá pè mí pé fídíò yẹn òun gangan ni mò ń bá wí o mo ní fídíò yẹn mo ti ṣe 2 years back mo ṣe ń gbà yẹn àwa mẹ́ta la wò ní Instagram èmi ìyàwó mi àti ọ̀rẹ́ mi gan èmi ìyàwó mi àti ọ̀rẹ́ mi lájọ wò àwa mẹ́ta view tí mo nínú mo ṣẹ̀ṣẹ̀ wá repost ẹ̀ ìyẹn 2000 wá wò ọmọ pákókó rẹ̀ tó nù ìgbà yẹn náà ṣé mi bẹ́lọ́ngbà yẹn mo bẹ́lọ́ngbà yẹn náà ṣé tí ń ṣẹlẹ̀ ṣé àdúrà tí mo gbà lónìí ṣe ní ṣiṣẹ́ báyìí rárá ti tẹ́lẹ̀ náà ni ẹ̀yin ẹ sọ fọ́lọ́run torí pé mi ìjákàmùnà máa ń kọ́ra àní bàbá wàlájà wàlíjà tẹ́ ẹ̀ bá jákàmùnà nínú orí Ọlọ́run bá wàlé orí Ọlọ́run bá òdì tọ́lọ́run rọ̀ tó ẹ̀ pé àkàgà náà bẹ ní òògùn jẹ́ńtà fàṣínù mọ́lẹ̀ Ọlọ́run lé wọn dànù tó ẹ̀ jẹ́ pé òní máa ń wà nù rẹ̀ Ọlọ́run máa kó sí nínú lóòótọ́ ìmọ̀ fẹ́ súyàn nígbà tí ẹ̀ bá dára gànà gbogbo pálẹ̀ yẹn ti sà yẹn ti gbàwẹ̀ yẹn ti kírun yóò fẹ́ súyàn sísú náà lẹ́wà sọ fọ́lọ́run pé Ọlọ́run ó ti sú mi wà bá ń sọ ẹkún mi bá ń sọ dẹ́rìn wà lẹ́yìn Ọlọ́run lè sọ dẹ́rìn tí mo nígbàgbọ́ Ọlọ́run tiẹ̀ wọlá gbogbo àwọn tí situation bá pọ̀ sí tọkọ ń dà wọ́n láàmú tàbí tíyàwó ń dà wọ́n láàmú yóò wọlá bí tá a dé lórí program Ọlọ́run dákun bá ń yọ ìdààmú kùnú ayé wọn bá ń sọ́jú ọ̀rùn fún wọn gbogbo tó jẹ́ kùnú ayé wọn àtẹni tí ń gbọ́ mi àtẹni tí ń wò mí tí ìbànújẹ́ ń bẹ lọ́kàn rẹ̀ pẹ̀lú marriage Ọlọ́run dákun bá sọ́ dídùn fún ọlá bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim allahumma ya waliyal waba wa ya kashifal bala
ويا دافع البلاء اشرف عن الوباء بجاه سيد الورى اللهم يا ولي الوباء ويا كاشف البلاء ويا دافع البلاء اشرف عن الوباء بجاه سيد الورى اللهم يا ولي الوباء ويا كاشف البلاء ويا دافع البلاء اشرف عن الوباء بجاه سيد الورى لا حول ولا قوة إلا بالله. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. gbogbo ẹni tó wà ní ìdààmú nípa àtìyàwó nípa tọkọ nípa tọmọ wàláì àárí pé kó tó di next week àwọn èèyàn wà dúpẹ́ lágbára Ọlọ́run. Àmín àrà. Àmín. Ẹ ṣé yóò gan-an. rọrùn mo appreciate the call. You are welcome ma. Màá keep number yín ṣe bí number yín wà lórí No WhatsApp. problem ma. Ẹ ṣé gan-an. Bẹ́ẹ̀ ni that is my WhatsApp number. Má sàrò. Yes, sir. WhatsApp number. Thank you so much. This is my mother from Dublin. You are welcome. Aja Rukaya. Ayinke mi, you are welcome. Yawa Yetunde, you are welcome. You are welcome. Okay, what's the help, please? Yeah, we are now in 1 hour. 1 hour program. Remain just 10 minutes. Ayinke mi aro ninio. Inshallah, èmi lecture on your wedding re. Èmi gẹ́gẹ́ ní sí wá sí. Kò sí country tó lè wà tí mi ní wá. Inshallah, gratullah. Ya Afrikaya, you are welcome on board. Ya Balogun, you are welcome on board. Àyìnkẹ́ mi mo tún kí ẹlẹ́ẹ̀kan sí yálé kí gbogbo yín mo kí o gbogbo ẹ̀yin tí àjọ dá ṣètò inshallah bukatala Ọlọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan wálé brother Kúnlé afford gbogbo àwọn èèyàn pàtàkì tí àjọ dá ṣètò ìyá tó pè láti Dublin brother akẹ́kọ̀ọ́ pé mo ti wà pé country ṣe ti pè mo really appreciate effort yín mo really appreciate calling yín bó ẹjẹ fẹ́ bá a sọ̀rọ̀ 08062302151 òun ni WhatsApp and my direct number anything tẹ́ ẹ bá fẹ́ ẹ lè pè wọlé gbogbo ọ̀tọ̀ bá nídìí ọkọ gidi tó nídìí ìyàwó gidi. So send this to inshallah. Please, I'm yet to get married. I'm at the age of 13. And I'm so worried. No problem. WhatsApp number, I mean, here, WhatsApp number. Inshallah, I'm a one time assassin, lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Gbogbo tí Ọlọ́run gbé wa kalẹ̀ fún yẹn. Ọlọ́run Allah subhanahu wa ta'ala, ó dẹ̀ ń tì wá lẹ́yìn, kò dẹ̀ ní tì wá lójúlé lórí. Lágbára Ọlọ́run, lórí ètò iná lẹ́tì dúpẹ́ pé Ọlọ́run ti ṣe. Lágbára Ọlọ́run. No problem, that is my WhatsApp number. Ẹ lè message mi kẹ́ bá mi sọ̀rọ̀ níbẹ̀. Gbogbo àwọn tó fẹ́ máa bá mi sọ̀rọ̀ láàrin ẹ dákun torí Ọlọ́run. Ẹ dákun torí Ọlọ́run tó bá yẹ pé àbá nídìí ọkọ àbá nídìí ìyàwó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Torí t'Ọlọ́run ni o. Torí t'Ọlọ́run ni o. Ìwọ tó bá ṣe nítorí pé ọkàn fẹ́ lo avenue àbọ̀ fẹ́ ṣe nǹkan Ọlọ́run máa bí ẹ léèrè o. Ọlọ́run máa dojú tì ẹ́. So because we are the mafia do duty ni nítorí t'Ọlọ́run torí Ànábì Muhammad ni o sallallahu alaihi wasallam. So kí n tó máa lọ ẹ jẹ́ kí n ṣàdúrà fún gbogbo alẹ́ kan náà gbogbo àtẹ́ ń gbọ́ mi láàrin ìṣẹ́jú kan tọrọ tẹ́ máa ń fẹ́ àfáà tí ń sọ̀rọ̀ kan ní ó ṣe o àfáà tí ń sọ̀rọ̀ kan ní ó ṣe o aláàjì mo rí Ọlọ́run bá gbàdúrà yín mo tẹ́ ń fẹ́ tọrọ Ọlọ́run kò ṣínà fẹ́mi náà o jẹ́ ń dolówó jẹ́ ń dọlọ́lá láyé o yẹndolo kìkì àgbáyé májèráwọ̀ mi wọ́ọ̀kùn májè ń wálẹ̀ o mọ́ yọ ọmọ kú lára mi ò ṣàlékún mọ̀ ṣàlékún ọlásàlékún kò fún mi o mọ́ yọ ẹ̀sìn kú lára mi Ọlọ́run gbogbo ohun tó bá fún mi láyé bá ń fi tẹ̀sìn kún dákun mọ́ yọ ẹ̀sìn kú lára mi o síjú àánú rẹ̀ wò mí ọmọ dà mí láàmú mọ́ wàhálà mi gbogbo yín náà ẹ̀yin náà tọrọ tá a máa fẹ́ gbogbo tẹ́mi tọrọ tẹ́yìn náà tọrọ Ọlọ́run wá sí musẹ́ ọlá bismillahir rahmanir rahim hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil akamaku kan mo kakana gozola ni'mal wala wa ni'mal nadhir ni'mal wala wa ni'mal nadhir ni'mal wala wa ni'mal nadhir al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amen. This is marriage therapy inshallah next week àti máa pàdé lórí àkọ́tún episode 2 lórí marriage therapy gbogbo owó tí ọba ń wáyà tó bá ń wọkọ̀ mo ní ẹ message mi ní WhatsApp tàbí lórí Instagram by kájọ sọ̀rọ̀
ìrìn àjò tábà rìn sí kájọ sọ nítorí tọlọ́hun àti torí ànábì wa Muhammad. Thanks for watching this program. Thanks for watching. Afa Jejagba.